títí dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. I've gone too many miles searching for what is mine. If I báwo ni ṣùgbọ́n òkè. kódà mo ti lọ wòye lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n ní ibi ìlú àmọ́ wọn là ó bẹ́tà. sórí ẹnu ọjọ́ mẹ́ta atẹ́gùn tó ń fẹ́ yẹn ó fẹ́ rí bákan bá ti wá sọ̀rọ̀ yẹn bá ti gbàgbó báyìí ọmọ kí mi kí n gbá bẹ́rẹ́ àgbo nìkan ni máa ń. díẹ̀ ó tiẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ rí ẹ fún. bẹ́ẹ̀ ni ṣé kò lè ṣá. lẹ́nu ọjọ́ mẹ́ta mi mo bó ṣe ṣe mí. bó àti yàn jà ni. iná tàtọ̀ wọ́n á lọ sí hospital mo ṣe lọ ṣe tẹ́ẹ̀sì ṣá ìgbà tí result máa jáde ó ní mo lóyún. Come again. Ó lóyún. Ó lọ sí hospital. Wọ́n wá sọ pé ó lóyún. Yes. So Yorùbá sọ pé ibi tá fẹ́ fẹ́ gbé obì sí obì tí dalẹ̀ òun níbẹ̀ nìyẹn náà. Exactly. Mo ti bọ́ lọ́n dá máa jẹ́mu pé obìnrin tó bá kọ́ lóyún fún mi tó jẹ́ pé orúkọ tí bàbá àtìyá sọ mí tó ń pè mí tó lè change ẹ̀ tó fi lè pè ní bàbá lágbájá ọmọ máa tọ́jú ẹ̀ débi wípé mo promise ẹ pé 30-40 years mi ò ní fẹ́ yàwó mi ó nìkan ní èmi àti ẹni. That means àpọ̀lọ́wọ́ ẹ̀ nìyẹn ló fi. kò sẹ́lòmíì kí ló ń ṣe ẹ́ ṣé àwọn tá à ń pẹ́ tẹ́lẹ̀. òṣè wá sọ pé o ti sọ pé obìnrin tó bá kọ́kọ́ lóyún fún ẹ òun ló máa tọ́jú. That means àpọ̀lọ́wọ́ ẹ̀. no òun máa tọ́jú màá fún àwọn tó kù lẹ́. now nǹkan ti yàtọ̀ síra wọn sugar size ṣé màá bá fẹ́ ra bàtà size oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹṣin tó síwájú ti gbapò kínní ọmọ jámàgbé ọlọ́gà olóyún ó kò máa bá mi tó gbogbo ẹ̀ yánmáyánmá kọ́ ọmọ ètò lọ́léèwé ó máa skátà gbogbo ẹ̀ ò ní bá mi ṣe anything wọ́n bá mi pàtẹ́ náà yánmáyánmá síbẹ̀ wọn ò ní bá mi ṣe anything ẹ bóyá ṣe gbogbo ẹ̀ fún mi. àǹtí mi ẹ kọ́ ọ̀rọ̀ ajé. báwo ni sales. adúpẹ́. mo rí mẹ́sẹ̀gì yìí. ṣé ìgbà tó ṣe rí mẹ́sẹ̀gì mi lélẹ̀ ṣé ó ṣe rí mẹ́sẹ̀gì mi ni ó ṣe rí mẹ́sẹ̀gì mi àbí tẹ́ẹ̀n tó ń wẹ̀ ló ṣe wá ń bọ̀ àbí. dúró wo etí mi ti kún gbogbo àdúgbò. pé kí ni. ká ló fún ẹ lóyún náà. àǹtí mi ẹ̀yin náà máa ń ṣòro bí èwe etí ti kún ládùúgbò tó fún mi lóyún ṣé ìfẹ́ ní ẹ̀mọ́ ní fún mi lóyún. mi ò mọ̀ o. ó dáná o Báyọ̀ ló fún mi lóyún. Báyọ̀ ládùúgbò wa yẹn ta ló ń jẹ Báyọ̀. same Báyọ̀. Báyọ̀ wo. same Báyọ̀. Báyọ̀ ọmọ burúkú yẹn. ọmọ igun tẹ̀ ti kọ̀ yìí. yálé ṣẹ́gbọ́n burúkú ní ṣá kí pọ́lọ́mù yìí ṣáyé ṣe ìhọ́ ilẹ̀ ń ṣayé ayé nǹkan tó ta fún mi náà kí ni pọ́lọ́mù yìí ẹni sùn náà ṣé àwọn assassin family wọ́n gbà tí wọ́n kóra wọn jọ ẹ̀yin náà sí mi àbí. kí ló ń ṣẹlẹ̀ gan-an nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò sọ. ok ṣé àwọn pé tẹ́tà fún mi fẹ́ kìí ṣá. ṣé mi mo ṣe ni. èmi kò mo ṣe. ẹ wo kí wọ́n fẹ́ kìí ṣá. n bọ́dọ̀ ti expire. ṣé ẹ̀yin ò rí pé eléyìí ti expire báyìí. ìbọn ti expire mo rà lọ́jọ́ ìmúlẹ̀ máa ta nǹkan mi ni. àkọlé burúkú ni wọ́n máa ta ó jágbére ni. ṣọ́nbà mi ṣe yín ni. ṣé burúkú yìí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ burúkú. ṣọ́nbà kan ọlọ́pàá náà yàrá ya yín ni ẹ ṣí èrè àbúrò burúkú ni máa ṣá ẹ̀rọ àdúgbò ẹ̀jẹ̀ wò mí ràn ẹ̀kọ́ yìí mọ̀ ti bàjẹ́. ẹ ṣe sùúrù mọ́mí wálé ẹ̀ka sàn á kú kí ló ṣẹlẹ̀. wo ọlọ́àjò dà fún ẹ o tó bá jẹ́ ọ̀rẹ́ abẹ́rẹ́ àlùbáríkà a máa mọ̀ táìmù yìí tó ń torí ọlọ́run táyà kọ́ lọ́run ṣe kí ni kó yọ máàkì orí ẹ kó yọ kù. bá mi wo ṣé lè fake ni àbí ó ṣe fake kọ́kọ́ wò ná. mọ́mí wálé kí ni ti expire láti. jọ nítorí ọlọ́run kí ló expire. ọlọ́run ti dá fún ẹ o ti rí ìjọba ọ̀run wọ̀. ẹ ní sùúrù customer is always right. ẹ̀yin sọ̀rọ̀ yìí dẹ̀ ń pọ́ńsẹ̀ ládùúgbò tẹ̀ ń dẹ́gbọ́n pọ́n díẹ̀ díẹ̀ tó fi ń kú àbí màá ṣe èrè fún yín. èmi kò ṣe wèrè fún ẹ. èṣù pọ̀ lẹ̀ gan. wọ́n pọ̀ nílẹ̀ fún mi gan. àti bá máa rojọ́. wọ́n sì lọ́jọ́ kan fún mi. wọ́n rí àti máa fojú ẹ rí. wọ́n ládùúgbò yìí wọ́n gbà. wọ́n tọ́jú ẹ̀ wọ́n fi kú ẹ. ẹ̀yin náà ní sùúrù jàre ẹ ní sùúrù tẹ kàn pariwo ṣé ẹ mọ̀ pé ìkọ́lẹ́ta fún wọn ti expire. kò expire jọjọjọjọ torí ọlọ tó bá expire oṣù kan ni lẹ́yìn oṣù mẹ́ta nìkan ṣe máa ṣe yàn. kò jẹ́ ìsìnkú tó ṣe. ẹ̀gbọ́n tẹ̀ ń sọ ẹ ṣàfẹ́mi búrẹ́dì. wọ́n ní ọjọ́ fún mi ní bẹ́ẹ̀ni mọ́dọ́ mi ò tọ́ ọmọ mo ní kó máa lọ ẹ̀yin oníranù tí ó bá ń kóra nu oṣù lọ ẹ máa lọ jọ oníranù oṣì. mi ò lè gbà láyéláyé ó ti gbàgbé kan tó ṣe fún mi ni. àǹtí normal thing ni
ẹ máa jà ẹ dẹ̀ máa ṣètò ẹ̀. wo fi ó máa bóyún yẹn jẹ ni torí mi ò ní gbà láyé ó ò lè fẹ́ o. ẹ wọ àǹtí mi kílẹ̀ nínú ṣọ́ọ̀bù. máa gbọ́dọ̀ lọ́kọ́ sí lọ́jọ́ ikú lọ́nà òṣìwọ́ ló mú wọn náà máa ṣe oyún yẹn ni ó máa ṣe ní mi ò tiẹ̀ lè gbà láyé. títí dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. I've gone too many miles searching for. Mọ́túnráyọ̀ ilé dédédé gbọ́mọ́ kí mi kíyà. kí ni mo ṣe mọ́. ẹgbẹ́ ti pè mí ó ti ṣàlàyé fún mi olórí burúkú mọ́ sàǹfààní tó lọ́ọ́ lóyún fún wo bí inú ìṣẹ̀lẹ̀ ẹ̀ padà lọ báyìí kó lọ sẹ́yìn inú ẹ̀ dànù. at least ẹ ṣì gbọ́rọ̀ ẹnu tèmi náà. ọ̀rọ̀ ọ̀gbẹ̀rẹ̀ wo ló wà lẹ́nu rẹ tó fẹ́ bá mi sọ oyún inú ẹ̀ wá ṣẹ ni o bí bẹ́ẹ̀ kọ́ o lè wọnú ilé padà síbi tó ti ń bọ̀. mọ́mì èjò ìdákun ẹ mú pé àwọn èèyàn wọ́n máa gbóhùn wà ládùúgbò èjò at least ẹ tí ò ń wọlé náà. pé kí ni ìtì ìfi ọ̀sẹ̀ sí mọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ó yẹ gbàgbà báyìí. mo ní kó padà síbi tó ti bọ̀. ìjẹ́ fọ́sílẹ̀ fún mi o. Ìyá Motúnráyọ̀ mo fẹ́ rí yín fún ọ̀rọ̀ kan gbogbo bí ṣe ń ṣaṣọ níbi tí mo wà ni mò ń gbọ́ lórí pé ọmọ lóyún kò lóyún oore tọ́lọ́run ṣe fún yẹn mo rí Ọlọ́run o àìmọye èèyàn tí wọ́n ń wá arú àǹfààní tẹ̀yìn rí lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n ò rí ṣé ilé aláwo la fẹ́ sọ ni ilé àfáà la fẹ́ sọ ni àbí ilé pásítọ̀ la fẹ́ sọ ni ó yẹ kẹ́ dúpẹ́ kẹ́ mo rí Ọlọ́run torí tó ẹ pé ẹ̀dá bẹ́ẹ̀ ló wà ní orí ìdúró ló ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ á wọlé á máa lọ sunkún sọ́lọ́run lọ́rùn ni kódà ó lè ṣe ọ̀rọ̀ sọ s'Elédùmarè ipò ọ̀hún tó ń wá àǹfààní òfun àwọn tí wọn ò mọ ìwọ Ọlọ́run ló ń ṣoore fún mo fi Elédùà bẹ̀ báyìí kọ́ ọmọ yẹn ṣẹ́yìn o torí ẹ̀ mọ ohun tó máa jẹ́ nídìílé yín o mo bẹ̀ Ìyá Motúnráyọ̀ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ má ṣẹ́yìn fún o. Motúnráyọ̀ ọkọ mi Àjọkẹ́. má. ọmọ burúkú òkú ṣẹlẹ̀ fẹ́kùn pàjẹ́ ọmọkùnrin tó lóyún fún so o ti ṣàlàyé fún un. mọ́mì mo ti sọ fún un àǹtí mi náà gbà síbi náà. àǹtí rẹ ò gbà síbi náà àmọ́ kó tó padà dẹ́kọ̀ ń pe àǹtí rẹ ń sì bẹ́ ń bá sọ̀rọ̀ dákun bọ́ bá dẹ́kọ̀ mọ́ gbọ́ àǹtí rẹ lẹ́nu. mo ti gbọ́ mà. mọ́ gbọ́ lẹ́nu o mo ti gbọ́. fọkàn rẹ balẹ̀. kọ́ wá ṣàlàyé fọ́kọ rẹ ni kó yọjú sí mi o. ojú bá mi. ó máa yọjú sí yín mú mi. ó yọjú sí mi. bẹ́ẹ̀ ni ẹ ṣé mọ̀. ó dà fọ́. Túnráyọ̀ Túnráyọ̀ ó ṣe gan mo dúpẹ́. ṣé àwọn Yorùbá ní téèyàn bá nínú rẹ̀ tó tún ní wàá rẹ̀ àti wàá rẹ̀ ní rẹ̀ bá tó nǹkan. ó máa wà so easy. èmi nínú rẹ̀ Ọlọ́run jẹ́ kí n ní wàá rẹ̀ mo tún wàá rẹ̀ rẹ̀ bá tó. ṣoré bí àwọn family ṣe accept mi yẹn inú mi dùn gan-an because mi ò believe pé bí wàhálà ṣe pọ̀ níbẹ̀ ìrìn àjò yẹn a lè fẹ́ra ó jọ mí lójú gan. ààrẹ má jẹ́ òsì ajá má parí ni ò dáa. ààrẹ má já òsì ajá má parí ni ò dáa yẹn gbọ́dọ̀ jẹ́ kó fáwọn èèyàn. àǹtí mi kò dẹ̀ ṣe pé èèyàn burúkú ni wọ́n bẹ̀ o she's very nice wọ́n ló kọ́ òun pé ṣó máa possible thank God ṣá. ó ti possible mo promise ẹ pé kò sí nǹkan tó fẹ́ láì tí mi ní ṣe fún ẹ. really. Ọlọ́run bá ń gbọ́ gbogbo family ẹ máa take care wọn tó wá sí gbogbo àwọn tó jọ ọ̀rẹ́ ẹ ní ládùúgbò nínú ẹbí nínú family ni máa tún take care wọn náà wàá mọ̀ pé Ọlọ́run gbé mi kalẹ̀ fún ẹ pé ọkọ tó fẹ́ yìí òun ni bàbá òun ni ìyá òun lẹ̀gbọ́n òun làbúrò òun ni life ẹ. Trust me. Babes, I love you so I've much. gone too many miles searching for what is mine. So, ṣé gan máa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Kí Ọlọ́run kó ṣàánú wa. Ẹ ṣáà má bínú lórí gbogbo nǹkan tá ti sọ ní inú ilé yẹn. Oye kò sẹ́ni tó kọjá àṣìṣe Ọlọ́run bá nìkan yóò ní ṣe mistake. Ẹgbẹ́ ẹjọ́ ń tẹ̀lé máa bínú. Èmi gan máa tún ṣe àtúnṣe tó yẹ àti tó tọ́.
mi ò kúkú bínú because torí ọmọ mi ti bá mi sọ everything mi ò bínú mọ́ ẹ ṣáà bá mi tọ́jú ẹ̀ oyún inú ẹ̀gùn ò lè jẹ́ ajá mọ́ ẹ bá ń tọ́jú ẹ̀ ẹ wo ó burú gan-an ẹ máa bá ń bá sọ̀rọ̀ gidigidi ó burú gan-an. ilé lagbọ́n àti ilé jọ ń gbé ìkọ́mọdé kan lọ́wọ́ lórí pé ó burú kò burú yẹn ọlọ́run apá ọmọ. àmín 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 ọlọ́run aṣọ yín máa sọ jẹ́ ń sọ fún jàre jẹ́ ń sọ fún kó lè bá mi tọ́jú ẹ̀ dáadáa kó lè máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti burú jù. ẹ wò àǹtí ká tó ègbè ká tó tàgbè ká tó wò sùnsùn ká tó fowó gbìn fóbìnrin kóbìnrin náà tó bímọ ká tó sọ ló ní gbèdé kan kì í síbẹ̀ láàrin mi àti ẹ̀. mo jẹ́rìí ẹ ṣe mà. ó dàbọ̀ má tún máa ojú sí mà. ó dàbọ̀ ọlọ́run aṣọ yín délé o ó dàbọ̀ ok ó dàbọ̀. ẹ ṣe mà. Kẹ́mi tani fẹ́ rí ẹ tó fẹ́ sẹ́kùn òríyàn sọ fún mi. Like seriously? Ẹ tó bá yẹ kó òríyàn kò rí nǹkan kan. Oh get I will take care of you. Ṣó ti land? Àwọn ìdúró mi náà tó ọ̀rọ̀ yìí wà wájú. Orí bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Ok. Mo máa ń fi taratara nífẹ̀ẹ́ ọkùnrin. Gbogbo ètò kàálẹ̀ ṣó ṣọ́ nǹkan kan tó sọ. Má doubt mi. Bẹ́ẹ̀ làwọn òbí mi ṣe fún mi kẹ́mi o. Ok. Bẹ́ẹ̀ tí bá pàdé tí bá nífẹ̀ẹ́ máa fi gbogbo ara kẹ́. Oh God. Kẹ́mi. Ṣóbi tó sọ̀rọ̀ dé máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìkẹyìn gangan ni mo rí lára ẹ̀ pé kí ló kọ́ ọmọ ẹ̀wọ̀n ní Kẹ́mi láti mọ̀ pé ọmọ tí mo ti pàdé yìí eléyìí máa kẹ́mi gbogbo tí mo fẹ́ ló máa ṣe fún mi. Ọ̀rọ̀ tó ń sọ ìṣódà ẹ lójú. Confirm. Torí mi gan ti nífẹ̀ẹ́ rẹ̀ jù. Mo ti yóò fún ẹ ju bí mo ṣe wà yìí. Ọ̀rọ̀ tó bá mi sọ last time yẹn pé maybe ìyàwó mi kìíní kan ọmọ gbàgbé sórí àwọn time kan wà mọ́tò tó ń lò ń gbà yẹn àwọn bíi Passat 404 505 o ò lè lórí àwọn mọ́tò yẹn ní táìmù yẹn jẹ́ ká lo nǹkan táyé ń lò. Ayé tiẹ̀ ti lajú ju gbogbo yẹn lọ ìwọ náà mọ̀. Babes, I love you so much. I love you too, darling. Confirm. Take care. Wọ́n fọ ọmọ ṣe. Oh my dear, ọ̀nà fẹ́ rí mi ọ̀rọ̀ kan wà tó important. Bẹ́ẹ̀ni. Ṣé kò sí? Kò sí. Ọ̀nì mo gbọ́rọ̀ kan ni. Ọ̀rọ̀ àárọ̀. Wọ́n ní òun fẹ́ ọmọbìnrin kan. Túráyọ̀. Yes. Wọ́n ní mò ń fẹ́ ọmọbìnrin kan. Àwọn ló sọ nǹkan burúkú bẹ́ẹ̀. Tó lè gbìyànjú tó wà láyé yìí, ọ̀pọ̀lọpọ̀ ń ṣọ́ nǹkan tó lọ ń fún ọ. Contract tó lọ ń gbé fẹ́lẹ́mú ìlàtọ̀ ọ̀run. Kò kí n fèsì ẹ̀, assignment lásìmẹ́tì ló máa ń fèsì. Trust me now. Although, èmi ti sọ fún wọn pé báyọ̀ tèmi o. Kò lè ṣe bẹ́ẹ̀ o. Because my husband love me and I love my husband. Really? Ṣorí fíkẹ́ kan yí ẹ lélẹ̀. Lẹ́yìn Ọlọ́run ni, lẹ́yìn Ọlọ́run ni, lẹ́yìn Ọlọ́run ni, kò sí nǹkan táyé fọlọ́run wí. Ẹ fún àmì báyìí, lọ́lọ́run ti yọ ẹ jáde. Kò sí nǹkan tó tún fẹ́ wọlé síbẹ̀. Àṣé mo yà wèrè nígbà tí ó ṣe pé mi dàrú tí èmi mọ̀ nǹkan tí mò ń ṣe. I trust you. Look, tí èèyàn bá ti rójú, èèyàn gbọ́dọ̀ máa wá ìrójú kiri o. Tọ́lọ̀ bá ti fún ẹ̀ níyàwó èèyàn pé ìyàwó mi rèé o tó lè gbọ́ obìnrin torí láyé yẹn gbogbo ọkọ ni house materials wà lára wọn ìwọ ọkùnrin tọ́lọ̀ bá ti fún ẹ níyàwó tiẹ̀ tó ti gain house materials lára ẹ̀ product ẹ̀ nìyẹn for life má máa gbọ́rọ̀ ẹlẹ́gàn. Thank you baby. Ọmọdé bí wàá sọ̀rọ̀ ìfẹ́ sọ̀rọ̀ fún ẹ fẹ́ kó bá mi get àwọn best of the food tí máa ń jẹ ìyàn tó fẹ́lẹ̀. irú ọbẹ̀ o. ọmọ ọ̀rọ̀bẹ̀ tó máa ń ṣe sí i. Ẹ̀gúsí right. Ẹ̀gúsí ara wà òkè ó tó pa I'm coming. Mo dé tán. Oh God man lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́. olólùkù ló lọ ń gbé mọ́sùn ní káfí báyìí. àwọn ṣe ní kànú báyìí tẹ́ pé ẹrù ẹlẹ́rù ló máa ń gbé wọn fi tí wọ́n sílẹ̀. I've gone too many miles searching for what is mine. Máa gbá wọn ni. Àbáyọ̀, Afana. Ṣé okay? Pàdé mi kí ló ṣẹlẹ̀? Ó tó jẹ́ mẹ́ta. Ṣé kò sí pẹ̀lú? Inú kò sẹ́ni mọ́. Báyìí kò ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Mi ò mẹ́ni tó sọ fún ìyàwó mi pé mi ò fẹ́ yàn kan ta. Ó jẹ́ mọ́ ìyàwó tí mo fẹ́ wípé eléṣù ni láyé ọ̀tọ̀. Ẹ gbóná o. Nǹkan tó ń tẹ̀lé ti jẹ́ kó yé mi wípé ìyàwó ẹ̀ ti mọ̀. Ó ti mọ̀ mi ò mẹ́ni tó sọ fún.
bò tó bá ti wàá mọ̀ gan ọkùnrin ní ẹ̀nà kí ló wá ṣẹlẹ̀ ṣé tí ẹ̀rọ ṣe wá ń gbọ́ tó wá ń sáré bọ̀ lọ́dọ̀ mi torí pé bí àyàwó ẹ̀ mọ́ àbí kò. ọkùnrin ni mi kò sí kọ́ tó fẹ́ ṣẹlẹ̀ o get kí ló fẹ́ ṣẹlẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ òun láti fọ̀rọ̀ máa lo àwọn tó bá súnmọ́ mi kò fẹ́ tó súnmọ́ mi jù wọ́n náà lọ tó rẹ̀ ìyàwó bó ṣe wà yẹn gbogbo Lagos state orí yẹn ni adviser ṣé mi náà láti níyàn tí mo yẹ kí wọn bí nǹkan ṣe ń lọ. bọ̀bọ̀ fi gbogbo yẹn lẹ ọkùnrin ní ẹ̀ ṣé torí ìyẹn náà ló ṣe wá wọ́n gbọ́ bí owó jébélé mi jẹ́ ká lọ jàre ojú tí wọ́n lè bọ̀bọ̀ ìgbọ̀n fọ́ọ̀nì gan ṣá. èmi mú ìyàwó tí mo gbé sílé. ó jẹ́ àlọ́jọ́. ọ̀rọ̀ ìfẹ́ kẹ́mọ́ ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n mú ẹ wá sí ibà. Really? iyẹ̀pẹ̀ ilé àwọn búlọ̀ọ̀kì kan ilé àwọn míì ni wọ́n tún yọ sílẹ̀ o get àlejò lówó tó bá yà sọ́dọ̀ ẹ mọ̀ nǹkan tó fẹ́ fowó ṣe. wọ́n á fèrè sí fún ẹ lágbára Ọlọ́run. ṣọdẹ́lẹ̀ tí n bá lè ti kọ́ ilé yẹn dé lintel ìyáálé ẹ nìyẹn mo ń promise pé màá bẹ̀rẹ̀ foundation tọ̀dọ̀ tiẹ̀. I love you. báyọ̀ ọkọ̀ bọ̀sì ní ìwọ náà. ìwọ fi pé torí ipò láyà wàá gbọ́kọlọ́pọ̀ are you okay? Ferdinand. ọ̀rọ̀ mi dẹ lẹ́rù ewé ń ti tiẹ̀. ọ̀rọ̀ tún tọ́ sí ẹ lẹ́nu. ọmọ ya kí ló wá ṣe mí báyìí kí ló wá ṣe níbí and you kí ni problem ẹ mi ò mẹ́rin ìyàwó mi ni mo mọ̀ n gbọ́dọ̀ tí wá what is your problem nínú family ní family tó kọ̀ ká kẹ́nu wọ̀. ẹ rántí pé ìyàwó yín ni. yes. ẹ lè wà pẹ̀lú ilé yìí ṣé torí nǹkan tó kó sáyà. má ṣe mistake mo ní authority àti audacity láti ṣe kọ́tọ́ mi ìyàwó mi lòun náà. ìyàwó ta ló mọ̀ nínú family yìí. like I don't understand. nọ́mbà olùwà nínú family wa tó fi lè sọ fún mi pé ẹ lẹ́tọ̀ọ́ àti ṣe nǹkan báyìí. ọ̀rẹ́ mi ọkọ ẹ̀ ń jọ láyà if not má lu black. if not what. if not what. madam kí rẹ kú oríire. congratulations to me. ó bá jò lọ táìnì ní mbà squeeze ẹ báyìí wà á mọ̀ pé ìlàjìnà sí làṣà but battle just beginning. láàrin èmi àti ẹ kọ́tàjọ́ máa múlẹ̀ Báyọ̀ ready for scores. èrè ìyá lórí wá sí ibà. ṣé bó ṣe gọlé. èrè ìyá lórí wá sí ibà. fílẹ̀ inú ló pẹ́ ṣe ń gbé ìwọ ń tiẹ̀ nǹkan tí bàbá fi jó ọmọ lọ máa jẹ́ kó yí ẹ babe let's go. ó ń lọ rí. you see me. n tó wá ṣe ń bíbá ẹ wá dìde sára ẹ rí ṣùgbọ́n kan tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ bá ti rí báyìí oníbàṣẹ báyìí ṣe Yorùbá nìkan tá a fẹ́ kó bàjẹ́ náà oníbàṣẹ ṣe èmi ni mo fẹ́ òun mo fẹ́ èmi mo ní àṣẹ lórí ẹ̀ méjèèjì tí ò sí ọ̀kan tó lè sọ pé báyìí àbí báyìí sórí èyí tó mú dání yẹn Arsenal team ni wọ́n ti lù sí pẹ́ tí wọ́n Chelsea náà wọ́n kọ́ wà lórí aláìsí ni. wọ́n wá sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà ó rí nǹkan sọ pẹ̀lú gbogbo ìlẹ́yìn tó ń ṣe fún mi. tó bá jẹ́ ìwọ náà ni obìnrin ni ẹ tọ́jú ìwọ ni first wife wàá ṣe ju yẹn lọ oh get sùúrù la fi máa ọjọ́ rẹ̀. Ọlọ́run akọ àmọ́ ṣe. ọmọ kọ́tà ń sọ lọ oh get tí bá ti ìyáálé ẹ̀ débi tó fẹ́ bá dé yẹn má bẹ̀rẹ̀ tọ̀dọ̀ tiẹ̀ náà. Ọlọ́run akọ ẹ̀mọ́ ṣe. ọ̀rẹ́ mi ká má parọ́ ó ti sún mi. kí ló sú ẹ ọ̀rẹ́ mi òun náà wò bó ṣe rí lẹ́nu ọjọ́ mélòó ẹni tó bá rí bó ṣe múra yẹn ń sìn wọn ní mọ̀ pé nǹkan ń ṣe ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń ta aṣọ máa ń bo àrùn mọ́lẹ̀ ni o ọ̀rẹ́ mi má parẹ́ ẹ o mo sì ní ìdẹ́nu live mi o tó yẹ mo ṣe dúró tì ẹ́ ní sùúrù tẹ́ṣe bá dá ni èèyàn máa ń túngun ni lẹ́yìn yẹn ó ṣò pé òun ní ṣinṣin lórí that's why tí mo ṣe kọ̀ mọ̀ lọ́jọ́ yẹn gbogbo òròrè la máa ṣe fún máa fojú ẹ̀ hàn máa. kí lẹ tún fẹ́ ṣe fọ́mọ ọlọ́mọ torí Ọlọ́run kí ni pọ́blẹ́mù yín. ẹni kò lè sáúsá ẹni ó gbé tọwọ́ ẹ̀ ló gbé kalẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé wọ́n ní gbogbo ilé àkọ́kọ́ ṣẹlẹ̀ sí ni ilé ẹ̀ láti bá tọkùnrin tó fẹ́yàwó mi tó dẹ̀ fún lóyún bóyá bórí ẹ̀ ṣe kọ́ ni. àti pé gan tó pẹ̀rẹ̀ bá ti dé ó wà ní Kòránì ó wà ní Bíbélì obìnrin náà wá ó máa dì mọ́kùnrin kan ni kí ló dé ẹgbẹ́ pọmọ lọ́mọ ni ẹ̀ lè filẹ̀. nínú ọlá torí ọ̀rọ̀ yóò yí ẹ ló fi ń sọ̀rọ̀ báyìí. bóyá kò láyé mi. ṣàlàyé fún. ó dáná from beginning wọ́n ní kí n má fẹ́ bọ̀bọ̀ yìí wọ́n ní kí n ṣèyàn wọ́n ní wọ́n ṣàbàjẹ́ fún mi but mo sọ pé mo ní interest nínú ẹ̀ mo nífẹ̀ẹ́ ìfẹ́ tí mo wá ní fún kò jẹ́ ń lè concentrate mọ́ gba ọlá fẹ́ra wa ọmọ kan la ṣe bí ṣùgbọ́n èkó ṣe bẹ́ẹ̀ fún mi pẹ̀lú gbogbo ọ̀rọ̀ táwọn sista mi ti sọ kódà gan mọ́mí gan fẹ́ accept tẹ́lẹ̀ later náà ṣe accept
ṣó wọ́n yẹ kó wá wúrú wà ẹ́ sí mi alpha ṣó yẹ kó wúrú wà ẹ́ sí mi. mo kó mi ò kí fẹ́ kí èèyàn máa kí lẹ́gbẹ̀ẹ́ mi now stop it. mi mọ̀ pé báwa ṣe rí rè. stop it rest your mind. tó máa tó ṣẹlẹ̀ tó o mẹ́ni tó ní dáadáa o mọ níní ọlá tó ní dáadáa tó bá gbé bóyá sọ èlò ṣe rí wọ́n ní kó má fẹ́ rẹ̀ padà torí ìfẹ́ o fẹ́ ó yá fi lédi yẹn lẹ́fẹ̀ẹ́ mi nìkan ayé rẹ̀ máa jẹ́ tán ṣáà ní. now you are talking. ọ̀rẹ́ ó yẹ kó mọ ẹni tó ní o gbogbo wèrè gbogbo ayé ó mọ̀ kí o máa ìmájì pé mo ti wá ayé iṣẹ́ mo tún ayé wà ní gbogbo ẹ̀ ní màá ṣe fún un. kó tó ń pè lọ́rọ̀ yẹn. ọkùnrin ẹ̀ balẹ̀ ṣogbọ́. ẹ ṣé ọ̀rẹ́ mi. ó tún láyọ̀ dúró tó wà yẹn. kí ló dé àti mi kí ló dé. mo lè sọ fún ọmọ yìí o mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí n gbọ́rọ̀. o etí mi ti kú gbogbo àdúgbò. pé kí ni. gbogbo bí wẹ́ẹ́bì ti ṣe ń lọ ó gbọ́ kankan ó tún níbo ó gbọ́ pé ọkọ ẹ ti fún yàn lóyún. ọ̀rọ̀ ni àbí nǹkan mi. àǹtí ló dé tẹ̀ ń fi mú kókò káàkiri ilẹ̀ tẹ̀ ń fi mú kó pàǹtì kiri àdúgbò. ta ló fún yín níròyìn ẹlẹ́jẹ̀. tí ó bá ṣẹlẹ̀ wọn ní sọ fún mi. ó ṣẹlẹ̀ gangan ni lọ́sẹ̀. ó dáná ta ló sọ fún yín torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ I don't understand. Túnráyọ̀ èmi ni mo sọ fún. nínú ọlá ṣé orí pọ́ dalẹ̀ ni ẹ́ ṣebí iṣẹ́ tó bá fi rán ni èèyàn máa ń jẹ. ṣé gbogbo iṣẹ́ tó bá fi rán ènìyàn ń jẹ ni yìí tí wọ́n kó máa pa ara ńgbà mi èèyàn máa ń jẹ. torí wo eléyìí ó lè pa mo dẹ̀ nífẹ̀ẹ́ mi ò fẹ́ kó púpọ̀ yìí jì ló jẹ́ kí n lè tọ́ bá sista then sista kẹ́kọ̀ọ́ kí á lè pé ká lè sí nílò ni torí tó lọ ń bá ìyàwó ọkọ ẹ̀jà ó ṣí ní o ó ti ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ mú mọ́ra lókun. ṣé ó máa gbọ́ mi kò síbi tó ń lọ ó ti lóyún fún náà ní ibi tó máa dúró sí náà nìyẹn kò síbi tó ń lọ o torí òpin ń gbọ́rọ̀ mo dẹ̀ ti bẹ́ẹ̀ sọ o ò gbọ́ náà nìyẹn o dẹ̀ ti lóyún fún kò síbi tó ń lọ mọ́ ibi tó máa dúró sí nìyẹn. sista ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ o. ẹ ṣe. mo ṣe. orí ló mọ̀ fún ẹ tó bá wù ẹ kó gbọ́dọ̀ wù ẹ kó má. ó ṣe ọkọ mi kó máa lọ tí. ìyá òkúkú iṣẹ́ ìdìdì tó bá ti lọ ṣe oṣù fún tó bá ti là tó máa nàgbé wọn lórí o. ọlọ́run má jẹ́ ká wọ́n máa pa àbúrò yín fún yín. tí alákùnrin bá sọ tí ò bá gbọ́ kò gbọ́ náà nìyẹn. Báyọ̀ ṣé wọn kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ní tó fi mí tajá wọ́n wí bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ wọ́n ní o fẹ́ ọmọbìnrin mo dẹ̀ tún wá rí pé dájúdájú o fẹ́ ọmọbìnrin ọ̀hún ṣé bá ṣe jọ sọ̀rọ̀ Túnráyọ̀. ṣé agreement wà lélẹ́yìn. Túnráyọ̀ kí ni problem ẹ. kí ni problem. kí ni problem ẹ. kí ni problem tèmi. tó bá ní mo fẹ́ ọmọ ẹ mo fẹ́. mi ò ṣe mistake ọmọ ọmọ ni o get ó máa ná nǹkan tí ọ̀ máa ń ṣe tó máa ń ní mistake ni mo mọ̀ fẹ́ ni o ẹ tó fẹ́ kú lọ kó tó fẹ́ náà kó sọ ṣé ń gbà tí àwọn tó bí mi wọ́n kàn pọ̀ sí èmi àti ẹ̀kọ́ by force ni no kí ni authority tó ní tó yẹ kó ẹ̀rùn kan gbọ́dọ̀ fẹ́. ṣé mi ló ń bá wí. ṣé o ní àlàáfíà ṣá ṣé o ti gbọ́ lé pé ọkàn ń ṣe ẹ́ ṣé àwọn ti ní ti mọ̀ ẹ́ pé o ò ní àlàáfíà tó péye. Báyọ̀ àbí Báyọ̀ kọ̀ lélẹ̀. wo jẹ́jẹ́ kó yí ẹ. pé kí ni. má tà láwìn má jò pé ń gbá o gbọ́dọ̀ gbé òkú wálé ìkànnì máa fọ́ mú láàrin mi àti ẹ̀já ìṣẹ̀bẹ̀rẹ̀. kò possible sẹ́ mi ì tí gbà. sórí ọmọ tó fẹ́ kúlé lórí yẹn wáyàn kanra ẹ̀ tí pọ̀ tó bá kàn yín láti máa kí. wo ọjọ́ tó máa kí yẹn barista ní alátọ̀ ló máa ṣe é ṣe fún yín. wọ́n anybody rẹ. Báyọ̀ wo mi kó tún mi wò parí mi wò bí ìran. ẹ láàrin mi àti ẹbí kún lónìí Peter kùté ni láàrin mi àti ẹni lé ìjà ṣẹ̀bẹ̀rẹ̀. ìjà ṣẹ̀bẹ̀rẹ̀ yé ẹ gbà ṣé lóòótọ́ ni àbí mò ń ṣarán ni Báyọ̀ fẹ́ obìnrin mi ìgbà wo sígbà wo but agreement wa kọ́ nìyẹn yé. sùúrù máa ló gbà sùúrù bàbá ìwà o. ire mo máa wò mí ràn ayé mà ti ń bàjẹ́. Túnráyọ̀ nítorí máa sọ̀rọ̀ burúkú sínú ayé ara ẹ̀ mọ́ Ọlọ́run jẹ́ ká yé ẹ̀ bàjẹ́. ire ló ṣẹlẹ̀. kò lè yé jẹ́ kó yé mi. ọkọ mi ti gbé tuntun dé ló gbé dé. ó ní ẹni bá máa kú ló máa kú ẹni bá máa gbọ̀n lọ ló máa gbọ̀n lọ gbogbo òní fún ọmọbìnrin yẹn ó ní kò jọ ó ló ti di fífẹ́ fún òun lẹ́nu ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà wà ń ṣe báyìí. sórí tọkọ ẹ fẹ́ yẹn òun la máa ṣe fún tó bá di wá ní gbígbóná
gbé fún ní gbígbóná láti èmi ni o tó bá gbé wá ní tútù má fún ní tútù gbígbóná ni kò gbé fún ṣé lóun má dùn ní ṣé kó mọ̀ ọ́ pé wèrè wà lẹ̀ ní eré wà lẹ́yìn ẹ̀. ọmọkùnrin ìdẹ́ mọ̀ mi o ìjà ń bọ̀ mi ò tí ì dé. bá pẹ́ títí dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. I've gone too many miles searching for what is mine. If I had known. Kẹ́mi, ọ̀rẹ́ mi, kí ló ṣe ẹgbẹ́ tó ń ronú? Nígbò tó rò ní. Kí ni tó ń rò gangan? Ó ti lóyún. Ó ti lóyún. Ta ló lóyún fún? Báyọ̀ mo lóyún fún. Báyọ̀ ló lóyún fún. Báyọ̀ mo lóyún fún ọ̀rẹ́ mi. Kí ló wá fàrònú bẹ̀? Bẹ́ẹ̀ tí ẹ máa dúpẹ́ tí ẹ pé ọ̀rẹ́ ni gbóyún lọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló wà ń ta ń bẹ̀ yẹn tí wọ́n lóyún tí wọ́n rẹ́ ni gbóyún lọ́wọ́ wọn. Èmi gbóyún tó bá gbé pẹ̀lú mi ń bíbà yìí. Ǹjẹ́ ó ní kí n lóyún àárọ̀ dálẹ́ rí? Kí wọ́n ló fàrònú? Ọ̀rẹ́ mi, wọ́n ló ń sọ̀rọ̀ báyìí. Ó gbà mí sílé ó tún máa gbóyún sílé. Adé mẹ́ta nìyẹn. Ṣé mo wá complain fún ẹ ni? Ṣé mo sọ fún yín pé ó ti sú mi ni? Ṣé torí ẹ̀ ló ṣe wá sọ lóko sí ìbẹ̀rẹ̀ tó ń ronú? Wọ́n ọgbẹ́ni ló dúpọ̀ ń lo ogbè yẹn jẹ́ ká wọlé ká lọ múra ká jáde lọ pátí tá à ń lò jọ. Wọ́n jálọ ìyẹn ló wá rò ẹ́ gbogbo ń tẹ̀rọ yẹn kò tó rò Ọlọ́run ló ṣe. Ta ò ní máa ṣẹra wa ṣùgbọ́n ẹ̀jẹ̀ alẹ́ mi dáríjì ẹ fohùn gbogbo sọ́wọ́ Olúwa. Ìyá mi báwo ni mò ń fọṣọ ni. Èyí tẹ̀ láìkẹ́ máa fọṣọ ń tì í. Ṣé bí wọn náà mọ̀ pé mi ò fẹ́ dọ̀tí. Tọ́lẹ̀ sọ. Àmọ́ tẹ̀ wá lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ó yá wá jókòó ká sọ. Ẹ má jẹ́ kí n jókòó. Ẹ má bínú o, ẹ má bínú. Gbogbo náà la mọ̀ nínú ilé ìpẹ́ ìwọ mọ̀. Ẹ ń wojú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ̀yin ò wá notice nǹkan tí mo notice? Ṣé ẹ̀yin ò rí pé ọ̀rẹ́ yín yẹn pé ògo yín ló ń lò? Ògo mi. Ẹ̀yin ò rí pé àtìgbà tó ti ń bá yín gbé gbogbo pé ṣe máa ń ṣe ṣòro, tẹ máa ń gbàdúrà, tẹ máa ń ṣe gbá, tẹ máa ń ṣàwò. Ẹ rí pé oyún tó yẹ kẹ́yìn ní ọ̀rẹ́ yín lónìí ni. Ẹ notice. Ṣé tí wàá rí gbogbo tẹ̀wá sẹ́kọ̀ọ́ tó wá dùn mí ní gbogbo ọ̀rọ̀ yìí ju pé olóyún burúkú tọ̀rọ̀ yín lọ lóyún fún ẹ̀yin bára yín so tọrọ ni. Ẹ wo díẹ̀ ló kú báyìí kí ọkọ ẹ̀ kú nà mí lọ́jọ́ yẹn lọ́dọ̀ yà wálé. Ṣé nǹkan tó jẹ́ kí n gbà á sọ́dọ̀ náà ni wípé ọlá pé àwọn àgbàlagbà máa ń sọ wípé orí ọmọ ló máa ń pọmọ wáyé. Nǹkan tí mo ṣe gbà á sọ́dọ̀ nìyẹn. Kádàrá yín ló ń lò. Kádàrá mi. Ṣé you notice? Everybody nínú ilé ìgbọ́ ló mọ̀. Àmọ́ kó má dàbí pé bóyá ẹnu mi lẹ ti gbọ́ ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ ara yín Ọlọ́run á bá yín jà ẹ kúṣẹ́ mò ń bọ̀ ẹ jẹ́ sáré ra àtàǹbẹ̀ yẹn. Kádàrá mi ni lọ. Wábí tí ẹ lára báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni níbo ni mo fẹ́ gbọ́rọ̀ yìí gbà. Mi ò understand. Mi ò wá bá ìṣeré rárá. Ẹ̀yin méjèèjì. Ta ló ràn yín wá? Bí wọ́n bá ṣe pípọ̀ jù báyìí lọ, ìwọ náà dà ṣáyẹ̀ máa ń dì sí ìwẹ̀. Wọ́n lọ sórí ẹ̀jì ni. Ó ṣẹ́pẹ̀ fún ẹni. Kò sẹ́ni tó rán mi wá fúnra mi ni mo rán mi wá síbí. Ẹ máa gbọ́rọ̀. You are crazy. Like you are mad. Like I don't understand. What's the meaning of this? Are you okay? Are you okay? Are you mama? Màá ṣe é léṣe. Ẹ ní ìdíwọ́n náà wáyé. Ẹ wọ́n náà wáyé. Ẹ wọ́n náà wáyé. Ẹ ṣe é gbà mọ́ ògbó máa. Ẹ wọ́n náà wáyé. Ṣé wà ó? Ẹ wọ́n náà wáyé. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé ọ̀pọ̀ ìwọ bí àwọn ọ̀rọ̀? Ṣé ọ̀pọ̀ ìwọ? Ẹ máa wò wọ́n àwọn wèrè. Wọ́n táwọn èèyàn wọ́n ń ṣe é rẹ̀. Ní àdúgbò mi. Ọgbọ́n ara mi. Àwọn olórí burúkú mi mẹ́ tó rán wọn wá. Ọmọ ilẹ̀ lọ́kọ̀ má bìí ní ojú yẹ̀. Ọmọ akéèké ẹ̀. Ọmọ ilẹ̀ kí n tẹ̀lé ọjà rẹ̀. Ìjọba lọ síbi tó tẹ́lẹ̀. Túráyọ̀, my dear, má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀dá ò lè mọ́ rìn láyé kó rí má mi. O get, Ọlọ́run ti tò nǹkan létòlétò ẹ̀dá ò gbà fún lọ́wọ́ mi. Wọ́n ní oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ.
nǹkan tó ń dá wàhálà lẹ́ láàrin mi àti ẹ̀pá ẹ̀kún mo fẹ́yàwó mi ò fẹ́yàwó mẹ́ẹ̀dẹ́ ajẹ́ kó tán mo nífẹ̀ẹ́ ìwọ náà mọ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ Ọlọ́run ti dúró fún gbogbo ẹ̀dá láyé tó ká fa wàhálà ká ṣe kinní kan òun kọ́ ló lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ jọ ń tọrẹ lọ má bínú má bínú lórí ọ̀rọ̀ Kẹ́mi oye mo ti fẹ́ kẹ́ mo ti fẹ́ náà tí kí ni àtẹ́jọ́ fi rọrùn pẹ̀lú sùúrù gbé pọ̀. mo má tẹ̀ má máa pa àwọn òwe yẹn àwọn òwe tó pa ẹ̀ ó tẹ̀ fọ́ mi lórí wọ́n máa pa ọ̀rọ̀ àwọn òwe yẹn mọ́ òwe yẹn máa fún mi ní ẹ́díkì is it easy. my dear ṣé tọrọ bá ti rí báyìí sùúrù la máa ní ìbá kò ṣe pé táṣọ bá ya jàlàjàlà ó ní ìrànlọ́ la máa ràn ó get tí nǹkan tí you expect tó bá ti ṣẹlẹ̀ yóò máa ní sùúrù ni so má bínú jọ màá ṣe àwọn correction tó yẹ kí n ṣe kí èèyàn má gbé ìyá gbalẹ̀ orí ọmọ ọgbà ó get please no sọ fún mi ó ti tán bọ̀ ẹni báwo ni níbo díẹ̀ kí ló ṣẹlẹ̀. ìgbà wo ilé o trial. yes. trial. kí ló dé. look àwọn assassin wo ló rán sí Kẹ́mi. assassin. àwọn ẹ má ṣe wo ló rán sí Kẹ́mi torí kí wọ́n lọ mú wọn lùkùlù. dúró kí ló kèmí àti Kẹ́mi kí ló fẹ́ pa wá pọ̀ àti wípé ṣó sọ fẹ́ pòun rí mi ń bẹ̀ ni. but àwọn èrè tẹ́jú kó ẹ́ káàkiri àwọn ẹ má ṣe eré. tó túmọ̀ sí pé kékeré lórí ìjà ń bọ̀ ṣùgbọ́n lọ ni ìtẹ́ máa ṣe ìsà máa kan lápá ni ká máa kó ẹsẹ̀ fún. Túráyọ̀. Túráyọ̀. má Túráyọ̀ mi kó gbé mi jùlọ ìwọ Túráyọ̀ tí mo dákú ni. farabalẹ̀ má rush àròkọ ni music oye máa fi sọ̀rọ̀ compose ni oye ojú mi kíkà wúra wà ojú ló fi gbéyàwó ọ̀rọ̀. àti pé kí n ti bá wojú ẹ̀kọ́ kí ló fẹ́ ṣe. ojú kòrò kí n pa ojú kòrò jẹ láàrin mi àti ilé bí ikún ló lóko bí tàkùté ni àjọ bẹ̀rẹ̀ ni ọmọ yẹn máa fẹ́ ẹni máa kó àkú ẹni máa sọ máa sọnù ẹni máa nù àánú láàrin mi àti ilé àjọ mú nǹkan. wọ́n wà là àìlèjà ló ń jẹ́ ìta bàbá mi ò débí báyìí àjọ máa ń lọ tó bí owó ni Kẹ́mi. ìlú mi bá mi ọ̀rẹ́ mi kí ló dé. ẹrù mi rí ọ̀rẹ́ mi. ìgbà tó wá jẹ́rù ẹ̀ bẹ̀rẹ̀ kókó náà. kí lẹ̀ṣẹ̀ mi. kò sí nǹkan tó ṣe bẹ̀rẹ̀ kó kẹ́rù ẹ̀. ọ̀rẹ́ mi jọ kí ni mo ṣe. wo má bẹ̀ mí níbẹ̀ òṣì o landlord mi ti fún mi níwèé wọ́n dẹ̀ kìlọ̀ fún mi ó ní nínú kí èmi àti ẹ̀ka jọ kó jáde ìwọ tó ń gbọ́dọ̀ mi kó kẹ́rù ẹ̀ kó jáde lọ́tòrí Ọlọ́run kò sí tí mo fẹ́ kó lọ má fi tiẹ̀ kó bá mi Ọlọ́run á bá ń fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ kángára ẹ̀ kó tètè máa lọ pẹ̀lẹ́ o. bẹ́kún bá pẹ́ títí dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. I've gone too many miles. ẹni sùn kí ló dé wọ́n kó mẹ́sì. wọ́n mọ̀ ọ́n mọ̀ ẹ́ kúrò ní àárín ọ̀pọ̀ ìsìn mo lọ́rọ̀ tó ti fẹ́ bẹ́ẹ̀ sọ àwọn ọmọbìnrin kan lọ́wọ́ àfi ẹjọ́ ẹ̀ sùn wọ́n ní ọ̀rọ̀ tí ó kọ̀ ẹ́ ló ń dá sí mo fi Ọlọ́run mo fi ànábì mọ́ mi ò fẹ́ wàhálà nígbà tó jẹ́ tí mo mi ò kọjá àyè mi rí mi ò fẹ́ wàhálà kò sí èyí tó kàn ní ọ̀rọ̀ lọ́rọ̀ má dá sí ọ̀rọ̀ lọ́rọ̀ kò sí èyí tó ṣẹ́bí ẹ̀ ni wọ́n fámìlì ẹ̀ ni wọ́n ẹ̀ mú gbọ́. ṣé ẹgbẹ́ mi ló wẹ̀ ní kí n tó wọlé láti ṣe ẹgbẹ́ pẹ́pẹ́ ṣàdé méjì wọ̀ fún ọ̀nà ìṣúlẹ̀ rẹ̀ wọ́n mú ọmọ lọ́mọ àwọn méjì wọn fẹ́ pa wọ́n kà lóun fẹ́ pa ṣé kàdé wọn ṣe kọ́kọ́ àṣeyàn sí ọ̀lọ́wọ̀n ní àdúgbò ẹ̀ ni owó lèmi lọ́dá sí ni mo tó àti yanjú ewu mi ìbẹ́ síbẹ̀ yẹn àwọn oṣù kan wà sí ara tí mo sọ ara tí mo ń sọ nìyẹn báwo ni wọn ṣe máa rìn tí ò ní lè mú tí ò máa rìn tí ò ní lè rìn ládùúgbò mi ò fẹ́ wàhálà o jẹ́jẹ́ mi mo dó mo fi Ọlọ́run fọwọ́ níbẹ̀ má jà sọ̀rọ̀ lọ́rọ̀ ẹni tó bá ń jà ọ́ ní ẹbí ọ́ ní mọ̀lẹ́bí ọ́ ní àwọn ìgbọ̀n ọlọ́kùnrin tó lè bí ọ́ lẹ́rù tí wọ́n lọ. mi ò lẹ́gùn pátá báyìí o mo ní pátá báyìí o lè gbélé náà ṣé kò máa bàdé wọ́n jẹ́ fún wa ká máa wọ wọn ni ẹ wo ẹ fi lọ́jà yìí.
Mike ọ̀gá ó ti sú mi ó ti sú mi ìwọ náà wo nǹkan tí mò ń pass through lórí Kẹ́mi náà nígbà tí màá tún dọ́dọ̀ ọ̀rẹ́ tó ti ń scott gbọ́pọ̀ rẹ̀ náà ti kẹ́rù ẹ̀ bọ́ta ó jẹ́ láti pe nọ́mbà ọ̀rẹ́ yẹn ìyẹn náà tún pè kọ́ bó mo ti fẹ́ wá sí mo kọ́ nọ́mbà Kẹ́mi ọ̀gá náà kò lọ mọ́. ṣòro máa ní sùúrù lórí ọ̀rọ̀ yìí. sùúrù. èmi ò ní parọ́ fún ẹ náà sùúrù máa ní lórí ọ̀rọ̀ yìí because nísìn kò rí Kẹ́mi mọ́ ìyàwó ẹ̀ dẹ̀ tún ṣe tiẹ̀ òun kí wàhálà yẹn ó ti ń dàbẹ̀ ní kó ti ń dìbí méjì sí ẹ lọ́rùn báyìí sí. ọlọ́run á ṣe rọrùn ṣá ó ti sú mi o. wàá ṣe sùúrù ni o. ọlọ́run á ṣe rọrùn. bẹ́kún bá pẹ́ títí dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. kí lè fà ní orógbó apá kò láwẹ́ a tún fi sẹ́nu ó tún korò ìwọ Ọlọ́run ọba tó láyé ìwọ Ọlọ́run ọba tó lọ́run ṣé ayé ló ń fi Kẹ́mi ní mí lára ni àbí ìwọ Ọlọ́run ṣé kankan wà tí ìwọ Ọlọ́run ò lè ṣe tó yẹ kó wọ ẹ̀dá ló fẹ́ fi sí ni. ìwọ Ọlọ́run àdójú àdúrà tí mo lè Kẹ́mi nítorí kò sí nǹkan tí ìwọ ọba Ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ ni tó lẹ́yìn ìwọ Ọlọ́run ni lẹ́yìn ìwọ Ọlọ́run ni nǹkan ta tó lè fi Ọlọ́run wé sí ibikíbi tí Kẹ́mi bá lè wà lórílẹ̀ ayé Ọlọ́run bá ń fi ṣọ́ ẹ̀ṣọ́ káyọ̀rà láyọ̀ àtàlàfíà. bá ṣe fẹ́ ṣe ta ò ní máa ṣẹra wa. wo já tètè lọ síbi tá a máa lọ ní kíákíá orí gbóòórùn ṣe ń padé tó ń tàn tó ń padé o. Kẹ́mi. Kẹ́mi báwo. Kẹ́mi báwo ni. ọjọ́ mẹ́ta á dúpẹ́. kí ló wá ṣẹlẹ̀ láti jọ ìjọ yín bolo lọ a ti ń wá ẹ gan. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo wà. Kẹ́mi ṣé o mọ̀ wọ́n ni. ọ̀rẹ́ ọkọ mi ni. ọ̀nkú kí ló tọ̀rọ̀ yín wá ṣe báyìí ẹ wá fọwọ́ mi lẹ̀ toyúntoyún ó wá ń tàwà kákàkiri sọ wá ní níbo ló lọ ṣé kí máa wòran ni ìgbà tí ò rí bí gbé ṣé kò wá ní wá wọ́rọ̀ kan fi ṣàdá ni. kó ṣe bó ṣe rí lè ṣe sọ yẹn ṣó ti yé yín ṣé ìpàdé mi ó ti wà ìyàwó ẹ̀ kò ṣe ìyàwó ẹ̀ yẹn ò tí tó fún pé bí akókò lọ síbì kan ká má rí rárá for so long. nígbà tí ìyàlé lòun ò gba ìyàwó ṣé ìyàwó wà ní wáwọ́ ọkàn fi ṣàdá ni. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí ọ̀rọ̀ bá rí báyìí a máa wá solution sí ni pé kó tí tó pé bí akókò lọ bẹ́ẹ̀ yẹn a kò dá tó náà pàdé mi ti ń wọ́ọ̀rì nípa ẹ̀gọ́ náà. kọ́ṣà ni mo máa wà mo ò ṣàlè gbàbẹ bridge. kò yé mi. ok àti ẹ̀jẹ̀ má bínú ẹni pọ̀dọ̀ yín ló wà. ọ̀dọ̀ mi ló wà. tí bá fẹ́ wá mo lè wá sọ́dọ̀ yín. ẹ lè wá tẹ́ bá ti débi ẹ ṣàbẹ̀rẹ̀ mọ́mì mistura. ok no problem. Kẹ́mi. jẹ́ ọmọ bá ti wá lọ. máa rí ẹ later. gẹ́gẹ́ bí ìyá gidi sọmọ bóyá kó bá sọ̀rọ̀ nìyẹn. Parele. Pàdé mi. Ẹ̀lú pàdé ẹ̀. Báwo ni ṣe wà? Ìyàwó àtọmọ ńkọ́? Mo wà o. Kẹ́mi. Orí ní sùúrù dùn. Ṣé orí wọn náà wọn báyìí? Ibi gan wà ní mo ti ń bọ̀. Má láùdù ẹ̀ sẹ́ mo ti ń bọ̀. Wọ́n ti rí ọmọ burúkú yìí. Gbà tí ọmọ ìsọnù, inú ilé mi máa ń dùn, ọkọ mi ṣe tèmi. Wọ́n ti rí, ẹ máa bínú ọkọ mi ṣe ń dùn tó ń sọ pé wọ́n rí Kẹ́mi. Àmọ́ ṣá o,
bí ló bá tọ́ láṣọ ẹ̀jẹ̀ báyìí kì í tán lè kanná láàrin màtí ẹ̀ máa fi lákàlàkà èyí tó máa ṣẹlẹ̀ sínsìn àtòkú àtàyè ọ̀nì rí kankan bẹ́ẹ̀. mo tún ráyè ọkọ mi yóò dáa fún ẹ. àmín. wò lórí ọ̀rọ̀ wo àti ọkọ rẹ àti ìyàwó rẹ ni mo ṣe wá o. akínsá náà ló gbà rí arúgbó somi dánrí lórí ìgbé ayé bàbá rẹ ọ̀rọ̀ èmi àti ẹ ti lọ. Hello. Daddy Motúnráyọ̀. Ìyá Motúnráyọ̀. Daddy Motúnráyọ̀. Ẹ ti lò ní ìfowólẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ má bínú torí Ọlọ́run. Ẹ̀rí mọ́tò tó tún tẹ̀ gbé fún mi láìpẹ́. Bó ṣe ń fò mí kú ló ń fọlá dìde. Bó ṣe rí nìyẹn. Ẹ kúkú rà nígbà lágbàá lọ. Ọlọ́run á jẹ́ kó gbọ́. Owó rẹ̀ dẹ̀ lẹ́ máa fi pa. Tàmí fọlọ́ọ̀sì. Ẹ ṣe gan ni. Tọ́lá bá ti ṣàánú mi ò ní gbàgbé ilé. Kò sí wàhálà. Thank you very much. Bẹ́ẹ̀ sà. Lọ́ọ̀ tó ṣàánú mi. Ṣùgbọ́n àbúrò mi. Ó tiẹ̀ dá tí mo bá ilé ó dáa dúró níbi tó dé yẹn o ó dáa gangan jọ nítorí Ọlọ́run ṣé wọ́n sọ fún ẹ pé mo lọ ń fi abẹ́ gba gàrí ni àbí mo lọ fi ń gba ráìsì àbí mo fi ń gba ẹ̀wà tó jẹ́ pé òṣù fẹ́ fún mi ní owó mi. ẹ má bínú ìyá àṣìṣà mi ì sọ pé mi ì sanwó yín mọ́tò tí dáàdi wá gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló ń dà wọ́n láàmú. abẹ́ ẹ̀rọ Ọlọ́run ó ń dà wọ́n láàmú kò ṣe ní má dà wọ́n láàmú gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́rọ̀ àbẹ̀ ti dìdì ni ṣé wọ́n mọ̀ pọpọ ẹ ti fúnyàn lóyún ni. ọkọ mi fúnyàn lóyún kẹ. ọkọ tèmi ni. ọkọ mi ò lè fúnyàn lóyún lẹ́yìn èmi àtọkọ mi Ọlọ́run ló tún kàn. abẹ́rẹ́ jẹ́ kí n sòótọ́ fún ẹ ọkọ ẹ ó ti fúnyàn ní oyún. ẹ wò ó wá jẹ́ tówó tí mo jẹ yín ìyẹn ní kẹ́kẹ́ sọ lórí ẹ fi ọkọ mi fúnyàn lóyún kò fúnyàn lóyún sílẹ̀. wo ọkọ ẹ fúnyàn lóyún kò fúnyàn lóyún ọkọ ẹ bá jẹ́ baby factory kò jẹ́ baby factory ẹ̀yin lẹni good night yín owó tèmi èmi fẹ́ gbà ní ọwọ́ ẹ torí èmi ń lọ sí oko lọ́la jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ́ẹ̀ ni bá mi wá owó mi kó jọ jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ ní alẹ́ yìí kó mi kó tẹ̀ mí ní ọwọ́ o. ọwọ́ tún lá ní máa fún yín lówó yín. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìgbà ló wá ní malaria tó sọ. dádì wa mo sọ fún yín lánàá pé mo ní malaria. Kí ló dé tó wá sọ. ẹ pẹ́kẹ́ tó wọlé lánàá ni ẹ dẹ̀ tètè sùn ó dẹ̀ lọ sí hospital bàtí mo dé hospital wọ́n sọ fún mi pé. Wọ́n fún ẹ lóògùn. wọ́n fún mi lóògùn wọ́n ní mo ti lóyún. mi ò gbọ́. wọ́n ní mo ti lóyún. ó ṣe kí ni. o lóyún ìwọ tún lóyún o tún ní oyún ìwọ ọmọbìnrin o tún lóyún nínú situation tá a wà yìí kí ni mo fẹ́ pè ẹ́ ná ó dàbí pé kankan ń ṣe ẹ́ o kò sí jàre kàn fẹ́ rẹ̀ díẹ̀ ni ìwọ ló ní ìṣòro ẹ o má tiẹ̀ fi yẹn dá mi dúró lọ́wọ́ yìí rárá má fi yẹn dá mi dúró wàhálà tiẹ̀ nìyẹn àròwọ jẹ́ ó tún lóyún. ẹ gbọ́ kí ló ṣe yín madam. mo ní malaria. kí ló tẹ̀ lọ sí hospital. mo lọ sí hospital wọ́n sọ fún mi pé mo lóyún. Congratulations nìyẹn. mo ṣàlàyé fún dádì wa ní pé kí sásìkò sí ló yẹ kí n lóyún. wọ́n ṣe máa sọ pé kí lẹ́sẹ̀ tí wọ́n bá lè sọ bẹ́ẹ̀ yẹn á jẹ́ pé ó ti ní nǹkan kan nínú yẹn tí mo rọ àwọn ọkùnrin o tí wọ́n bá ti yá dé kẹ́ yá fà wọ́n mọ́ra kẹ́ yá bẹ̀ wọ́n kẹ́ yá tù wọ́n kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ àbí mélòó lẹ tí ibì tán ni kẹ́ má lóyún kan. ẹ ṣe náà. Ọlọ́run ti mú ẹ so o fẹ́ sá lọ fún mi ni àbí jọ níbo ló ń sá lọ ó wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ pé mi ò ní rí ẹni níbo ló ń sá lọ owó mi dà. mi ì sá lọ ara mi ni ò yá. o dé lọ sí hospital. mo ti lọ sí hospital wọ́n ní mo lóyún. bó bá lóyún kí ló fi ń ṣèyàn owó tèmi lèmi wá gbà o mi ò tiẹ̀ ráyè yẹn owó tèmi mo wá gbà. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run
wàhálà tó wà lórí mi báyìí àti lọ́kàn mi ó ti pọ̀ jù kódà ó ti sú mi pẹ̀lú wàhálà tí mo fèsì mo ṣàlàyé fún dádì wa ní kí sásìkò sí ló yẹ kí n lóyún. pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. dádì sọ pé kò ń ṣe àsìkò ló yẹ kó ní oyún jọ nítorí Ọlọ́run dádì yín ó fúnyàn lóyún ta ó gbà ìwọ tó jẹ́ ìyàwó oyún ilé ó wá ní kò gbóyún títí ẹ jọ kí ló ń wò. lóná ṣé lóòótọ́ lọkọ mi fúnyàn lóyún ta. ọlọ́run àgbẹ̀tì dídì òun kọ́ ló fún lóyún èmi ló fún lóyún. wo yẹ ń kó ẹni kò tó máa ṣe sórí àwọn ọkùnrin wọn ṣe gbójú bọ̀rọ̀ fún torí pé ìjọ ni wọ́n ṣe nu ẹnu fún tó bá ti gbégbá ní kò mọ̀ gbé tó bá sùn báyìí ìwọ kọrí báyìí tó bá fẹ́ jẹun gan omi ìṣọwọ́ ni kò bù fún lómi mímu ṣó ti yẹ jẹ́ kí ní ayé kó sun jẹ́ kí ayé gbóná mọ́ jẹ́ kó mọ̀ pé òun ṣílé wa tó bá ti ń dé báyìí wàá mú gbálẹ̀ tó bá lè ṣe é ṣe kó máa kóbo lẹ́sẹ̀ kó máa fi sáì ní o mi ní kó kó gbọ́ngàn o wọ́n máa fi sáì gbá ẹsẹ̀ kó tó pé olórí burúkú olòṣì ọkùnrin wèrè ó fún mi lóyún ó gbà máa fi lé ayé sun bá wá ọ̀ràn ṣe èṣù fún ṣódò àwọn ọkùnrin wọ́n máa padà máa ru fíríjì ni àánú mi máa ń ṣe ọ̀rẹ́ mi àánú mi ń ṣe ẹ̀. ọ̀rẹ́ mi tó sọ yóò ti le jù. obìnrin tó bá fẹ́ lọ́jọ́ ọ̀la nílé ọkọ ẹ̀ kò kí ń wùwà bẹ́ẹ̀ sọkùnrin jẹ́ ká rántí ọ̀la gbogbo tó ní kí n ṣe yá ní nílé ṣe ó máa léwu díẹ̀ fún mi o àti wípé ẹni tọkọ mi fún lóyún kò jẹ̀bi ṣé bọ́kọ mi ló pé òun kó ló pọkọ mi kí ni lè ṣe máa lé díẹ̀ fún mi. tó bá tiẹ̀ lè ṣe o lè ṣe o lè ṣe o ìwọ ló ní good night yẹ nǹkan tèmi kàn torí ẹ̀ wá ni owó mi èmi fẹ́ lọ sí oko lọ́la fẹ́ lọ rajà. ó má bínú tó bá di next week Saturday máa fún ẹ. kí ló sọ. next week Saturday. Saturday mo tún pè lẹ́ẹ̀kan sí Saturday. máa fún ẹ. àríra Saturday. ó dàbọ̀. madam ta ló wà lé madam olúwa ta ló wà lé ta ló wà lé ẹ gbà mí o ta ló wà lé o dáàdì madam ẹ lajú madam. kí ló ṣẹlẹ̀. kí ló ṣe yín kí ló dé. madam ẹ pẹ̀lẹ́. dìde àbí ó ṣe à ń ṣe báyìí nísìnyí. ẹ jùlọ ṣe wọn. àbọ̀ ló ṣe ń wúwo. ẹ rọra ṣe wọn náà ẹ ṣe àmú kọ̀ǹdíṣọ̀n tó ń wà. kọ̀ǹdíṣọ̀n wo ló wà. ẹ dẹ̀ béèrè pé kọ̀ǹdíṣọ̀n wo ló wà ẹ wọ́n lọ́kọ wọn ni. ẹ̀yìn gbà máa jọ kan wọn ń kọ́. ẹ wá gbà ní. gbàtẹ́ ẹjọ́ kan wọn ẹ̀ mọ kọ̀ǹdíṣọ̀n tó ń wà. èmi ò mọ̀ kí kọ̀ǹdíṣọ̀n tiẹ̀ ṣe pọ̀ jù alára òró olókòsù okò àìsàn okò àìwo wàhálà ẹ fẹ́ pọ̀ o. irú ọkùnrin wo ni ti yín iná. irú ọkùnrin wo ni tèmi. ẹ mọ kọ̀ǹdíṣọ̀n tíyàwó yín wà bẹ́ẹ̀ nǹkan lè fún wọn lóyún ni. mi mo fún un. èyí lè fún wọn lóyún. ó wà ń bẹ̀. ẹ fún wọn sí kọ̀ǹdíṣọ̀n báyìí ẹ wá ń ṣe wọn báyìí tí kankan bá ṣe wọn ẹ wò woman right wà. woman right mi kọ́kọ́ woman left mi. ó sọ fún mi pé òun fẹ́ lóyún ṣé sọ. ó sọ fún yín pé. ṣé pé kóbìnrin sọ fọ́kọ ẹ̀ pé ó ti yá ọmọ fẹ́ lóyún kó tó ní ó wá lóyún tẹ́sí wá ṣubú kiri wọ́n wá lànú woman right woman left. kóbìnrin tún máa sọ fọkùnrin pé òun fẹ́. ọ̀dà wọnú ilé mi ò lé wá sútó ìléwá sútó tí wọ́n inú ilé mi o tó bá ti lọ rí láti ara rẹ̀ ó yá. tí kan bá ṣe obìnrin yìí a máa pẹ́ woman right. kò sí tó ṣe é ní kò sì ṣe wá fi nǹkan ṣe. pẹ̀lẹ́ woman right kọ́ woman left ni. Ebi mi náà kọ́. Ẹbí tá a wá ní. Ebi ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ mi níní ọlá. Níní ọlá. Ọmọ ìlú pọ̀ yìí. Níní ọlá rí. Níní ọlá. Báwo ni? Mr. Bayo. Ṣé wàá gbé? Okay. Mo ti fẹ́ rí ẹ ó ṣe díẹ̀. Okay. Ṣé kò sí? Kò bá sí ni. Ó ti yé. Okay. Ṣé Ọlọ́run máa ń torí èèyàn kan ṣe kankan? Ọlọ́run máa ń torí èèyàn kan dá èèyàn kan ká lè jọ wúlò fara ni. Ẹjọ́ rẹ̀ fífi sùn ẹ̀. Ó wu àwọn ìwà kan mi ò lè pè àwọn ìwà ní ìwà ọmọlúwàbí. Tí ò ṣe é sọ, ṣé pé èèyàn fẹ́ ìyàwó lé ìyàwó èèyàn? Wàhálà kún àmì rẹ̀. Ó sì wàhálà ń bẹ̀ ẹ́ sójú ọ̀run torí 100 ẹ lè fún bẹ́ẹ̀ tí kò ní kankan.
títí bó ṣe rí yẹn tí mọ́tò kan máa ń dì kan lọ́wọ́ kí ló dé tó yẹn wàhálà ìpọ̀ nínú ilé ládùúgbò ó kàn rojọ́ ṣì káàkiri àmọ́ tèmi pé best friend tó ní jù láyé ìwọ ni tó wà responsible lẹ́yìn kí n máa fi ẹjọ́ ẹ̀sùn ẹ̀ wà á lè bá mi bá sọ̀rọ̀ dáadáa. Mr. Bayo. wà pẹ̀lú ẹ̀. ṣọ́rọ̀ ọ̀rẹ́ mi ni wọ́n sọ ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé èèyàn tó burú ni ó burú bí sọ̀pọ̀nà láti ilẹ̀ yìí èmi kàn má lè jẹ bá rẹ̀ ara kan tá à ń sọ fún yín náà ni gbogbo àtẹ̀mí àti ẹ máa ń wá sọ́dọ̀ yìí ṣé ẹgbà tẹ́ pẹ́ yín náà lójú ẹ̀ kàn án wò wọ́n fi gbogbo ara ṣe fún yín gbà ẹ̀ sí ẹ̀rí tèmi ò rárá mo kò tí ì jù náà o sápá ẹ má yẹ kí n pa á fún yín mo fọ́ fún yín lò ní tẹ̀ ń gbọ́wọ́ mi mo fọ́ fún yín. ṣé o gbàgbé pé ọ̀rẹ́ ìyàwó mi lè obìnrin pọ̀ ń ta mi ò lókun tó àfẹ́ mú omi òkun àfi tó máa mú tó máa ṣe rẹ̀ léṣe mi ò sí nínú àwọn ọkùnrin tó useless to that levels ó gbọ́ mo fẹjọ́ yàn sùn ẹ̀ ó wá ń gbé condition tó ti wà nù wọ fọ́pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ọ̀pọ̀lọpọ̀ ọdún. Mr. Bayo ẹ̀wẹ́. fi mí lẹ́jọ́. Mr. Bayo Mr. Bayo mo rò bóyá o ti bọ́ ọmọ mi lọ́wọ́ èmi níní ọlá fúnra mi kò tó bẹ́ẹ̀ máa rí i pé mo jẹ ẹṣẹ bí kò tiẹ̀ jù ẹ̀kan lọ màá jẹ ẹṣẹ mi àwọn àjọ ọmọ yàtọ̀ nínú àdùn àti kíkùn. wọ́n lo mọ̀ mo ṣe máa ń mú ẹ. aṣọ lórí burúkú mo mú lọ́rẹ̀. para rẹ̀ balẹ̀ bí ilé ayé ṣe rí gan-an lórí mi ṣé wọn náà ti rí báyìí. ó dìde mo ti ní kọ́kọ́ rẹ̀ kó mú ìyàwó rẹ̀ wá bá mi ó sì ti mú wá bá mi. bẹ́ẹ̀ni Kẹ́mi Kẹ́mi. Yes, dear. Mọ́mí ẹ ṣe gan àgbáyé adalẹ́ àmàrí yín bá àwọn àgbàbọ̀ wọ́n ní ìrìn bàbá ọgbọ́n Túráyọ̀ mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run mo bẹ̀ ẹ́ ní tóbi Ọlọ́run mo bẹ̀ ní máa jẹ́ Ọlọ́run láàyè Ọlọ́run tí ò sí tẹ̀dá kan fẹ́ fi Ọlọ́run wé má wò ní pé mo yàn ẹ́ jẹ àmọ́ yàn ẹlẹ́dàá ẹ̀ jẹ ìrìn àjò ẹ̀dá láyé Ọlọ́run nìkan ló yé gbà mí gba bọ́ọ̀lù ọ̀hún ṣe kọrin àjò wo ìrìn àjò tiẹ̀ náà pé bí Ọlọ́run ṣe kọ́ ló ṣe rìn ọkọ ló fẹ́ òòṣọkọ fẹ́ ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ba ọ̀pọ̀lọpọ̀ ìdílé jẹ́ tí ọkùnrin yìí bá ti fẹ́ yàwó mi léyàwó ẹ̀ obìnrin mi máa rẹ̀ nírí pé òun ṣe ayé wá àbí òun ṣe ọkọ fẹ́ oníyàwó kò ní fẹ́ méjì o bẹ́ẹ̀ orí méjì ò ní fẹ́ mẹ́ta ẹni tó lọ jẹ́ ẹ̀kọ́ ẹyọ kan mọ́ tó bá ń kó mẹ́rin márùn-ún jọ àṣẹ Ọlọ́run máa padà ṣẹ́pẹ́ ẹyọ kan náà ni ẹja gbà fọlọ́run ká lè nísìnyí ká má dààmú. ọkọ mi ẹ̀tọ́ fún ìdè ọwọ́ ìyàwó rẹ̀ mọ́ra tó ti yí ọba fà á mọ́ra. Kẹ́mi àwọn Yorùbá bọ̀ wọ́n ló kù báyìí nìbọn ro wọ́n ní ọ̀rọ̀ tó ṣojú ló farasin ẹ ká ṣe dáadáa ká jèrè dáadáa ká hùwà dáadáa ká sọ̀rọ̀ dáadáa ká rìn láwùjọ dáadáa ká lè rí dáadáa ní ẹ̀mí ni o gbogbo ìyàwó tó fẹ́ lé ìyàwó lé tó bá dókòó ń lọ dàbẹ̀rù ara ẹ̀ ló ṣe kò ṣẹ́ nìyẹn o ìwọ tẹ̀dá bá máa dà Ọlọ́run ló máa ṣe o ṣùgbọ́n ọmọ èèyàn náà fi ṣe sáàbì èèyàn ìdá tó bá ti dúpẹ́ sáàbì ó máa ń tẹ̀síwájú ni o ìyálé ẹ̀ ò fẹ́ kí n tó fẹ́ mo mọ̀ kí n tó mọ̀ ẹ̀ kò sóbìnrin tí ò ní wọ obìnrin láyé gbogbo ohun tó kọjá jẹ́ kó di àfihẹ́yìn tẹ́gùn fi aṣọ mọ́mì ó fọ̀rọ̀ sí lẹ́nu. ó tún ayọ̀ nǹkan ìwọ àti ìyàwó ẹ̀ ẹ ṣera yín lọ́kàn ẹ ṣora yín papọ̀ torí bí ìyàwó àti ìyálé bá wà tí wọ́n bá ti ṣora wọn papọ̀ ẹ̀mí ọkọ ò lè gùn lágbára Ọlọ́run ẹ̀mí ọkọ yóò gùn ẹ̀mí yín náà sì gùn pẹ̀lú lọ́dún jù bá ń lọ. ẹ sọ̀rọ̀ ẹ lálùbáríkà ayọ̀ yín á pọ̀. bẹ́kún bá pẹ́ títí dalẹ́ ayọ̀. ọ̀rẹ́ mi rèé o. Ìyá sísá. ọ̀rẹ́ mi. ojú ẹ rèé. ojú ẹ rèé àbúrò mi sí. ẹ̀yà ọ̀rẹ́ mi báwo ló jẹ́. adúpẹ́ fọlọ́ ọmọ mi
adúpẹ́ fẹ́lẹ́dùmarè ó tó jọ mẹ́ta àti ẹ̀rẹ́ ládùúgbò àrí bricklight yẹn ibo ló wọlé sí. ọ̀rẹ́ mi sickness tí mo ṣe ń gbà yẹn oyún tí mo ní ojú mi rí ṣéke kódà hospital mo land sí so fẹ́ gbọ́ báwọn fámìlì mi bá débẹ̀ tó ń bá mi báyìí wọ́n ń sá lọ ní o fámìlì ọkọ mi wọ́n ń sá lọ ní o ọkọ mi pàápàá ó sá lọ ní mi rí mọ́dé ni so fẹ́ gbọ́ ọpẹ́lọpẹ́ ẹnìkan ṣoṣo tálẹ́ nínú ọmọbìnrin tọkọ mi fún lóyún gbà yẹn tó ní kí n lọ bá jà ọpẹ́lọpẹ́ o òun ló fomi sílẹ̀ òun ló fẹ̀jẹ̀ sílẹ̀ òun ló dúró tì mí kódà ọdún ẹ̀ ni mo bí ọmọ mi sí tí bá sọ ọpẹ́lọpẹ́ má ti rìn jìnnà. ọ̀rẹ́ mi má má rí mi bí èèyàn burúkú ọ̀rẹ́ mi èmi kàn gbà ẹ́ nímọ̀ràn gbà yẹn ni ara ló ta mí má bínú sórí ọ̀rọ̀ ìmọ̀ràn rèé tó bá kọ iwájú sí ẹ kó o ta tó bá kẹ̀yìn sí ẹ kó o ta tó bá wá kú ìwọ nìkan kó o tún èrò ara ẹ pa ni o mi ò mí pé kó lọ bá ìyàwó ọkọ ẹjà àbí kó lọ nà àbí kó ṣẹ́ ní tì fún èmi kàn gbà ẹ́ nímọ̀ràn ni ẹ̀ ara ló ń tèmi náà fún ẹ nígbà yẹn. èmi náà mọ ọ̀rẹ́ mi kò sí wàhálà ọ̀nà bò ló ń lọ. ọ̀rẹ́ mi ojú ẹ̀ ti ń dán o ọlọ́ba yìí ni mo fẹ́ sáré ràn wọ́n kọ́sítọ́mà mi mo ti mọ sọ báyìí lèmi náà lọ. ọ̀rẹ́ mi ṣé ò jẹ gbèsè mọ́ ṣá. gbèsè kẹ ọlọ́mọdé ara. bẹ́kún bá pẹ́ títí dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. I've gone too many miles searching for what is mine. If I had known that what I was searching for, it's already mine. Mi ò bá ti ní sùúrù. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, kò sí bá a ṣe fẹ́ rí torí òní mi ò. Sùúrù máa ló gbà, sùúrù bàbá ìwà o. Kò sí bá ṣe fẹ́ ṣe tá ò ní máa ṣẹra wa, ṣùgbọ́n ẹ jẹ́ alẹ́ mi dáríjì kẹ́ fohùn gbogbo sọ́wọ́